Lekan Ojo lórúkọ mi tí gbogbo àwọn olólùfẹ́ mi ń pè mí ní Gbatami. Ó mà ṣe o, gbajúgbajà òṣèré tíátà yìí ti kú o. Àgbọ́sọgbárùn ní kú ọkùnrin gbajúmọ̀ òṣèré tíátà yìí jẹ́ lónìí ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2022 yìí, lásìkò tí ìròyìn kan àwọn ẹlẹgbẹ́ níbi tí wọ́n ti ń ṣètò ìdìbò lọ́wọ́ tí wọ́n jọ ń ṣe eré sinimá. Lekan Ojo lẹni tí à ń wí o, ẹni tí gbogbo ayé túmọ̀ sí Gbatami. Òun gan náà ló jáde láyé, bó lè jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ni kò mọ ipò tí ọkùnrin gbajúgbajà òṣèré tíátà yìí wà láti gbà dé ẹ̀ sẹ́yìn, pàápàá àwọn tó ń jọ ń ṣe sinimá. Síbẹ̀ orí akéte àìsàn ló wà o, bẹ́ẹ̀ ni àìsàn ń gbọ́n olówó lọ gidigidi tí gbogbo ìlàkàkẹ́ láti ní àlàáfíà sí padà já sí ikú báyìí. Ǹjẹ́ kí ni àìsàn náà tó ń ṣe Lekan Ojo, òṣèré tíátà tó lààmìlaka dáadáa láàrin àwọn òṣèré ẹlẹgbẹ́? Omi ni wọ́n sọ pé ó dì sí ọkùnrin láyà o, gẹ́gẹ́ bí àlàyé tó ṣe fún tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá lásìkò tá a lọ ṣàbẹ̀wò sí lọ́sibítù kan tó wà ní Èbúté Mẹ́ta l'Ékòó, àti nígbà tí a lọ bá a nílé ẹ̀ ní nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn. Ọkùnrin òṣèré tíátà yìí sọ pé gbogbo pátá ni òun ti ná tán o, bẹ́ẹ̀ lòun nílò ìrànlọ́wọ́ láti lọ sílùú òyìnbó, ṣùgbọ́n òun kò lágbára rárá. Bẹ́ẹ̀ sì ń ṣe wá gba mọ́tò. Lekan Ojo sapá sápọn títí ọkùnrin ta lé ó tọ̀nà, bẹ́ẹ̀ lọ sílùú òyìnbó ọ̀hún lóòótọ́ láì gbégbá bára tàbí ké gbàjarè pé kí ẹnikẹ́ni ó bu òun lówó. Ṣá o, àìsàn ló ṣe é wò, kò sẹ́ni tó lè rí ti ọlọ́jọ́ mú ṣe o. Gbatami gbìyànjú kó lè jẹ́ àjàbọ́ lọ́wọ́ àìsàn tó kọlù yìí, ṣùgbọ́n níṣe ni ẹlẹ́mìí gbà á. Bẹ́ẹ̀ ló ṣe bí eré tó lọ darapọ̀ mọ́ wọn ní ọ̀run àṣàǹtẹ̀. Kí ọba mi Èdùmàrè ó forí jì í. Bí ètò ìsìnkú ọkùnrin òṣèré tíátà yìí ò ṣe lọ láàmú wá sí etí ìgbọ̀nyín láìpẹ́. A kò ní fojú sunkún ara wa o. Lekan Ojo, òjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì, ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ẹlẹ́ni ẹwẹlẹ, ó rán ogun ní ìtàn ìgbésí ayé gbajúgbajà òṣèré tíátà yìí ṣe lọ. Ẹ máa bá wa kà lọ. Orúkọ yẹn kọ́ni sà. Lekan Ojo lórúkọ mi tí gbogbo àwọn olólùfẹ́ mi ń pè mí ní Gbatami. A rí pé gbogbo ẹ̀ báwo ló ṣe ń lọ, báwo ló ṣe ń dùn. Lekan ní South Africa, Lekan Gbatami ní Amẹ́ríkà. Kí ni kókó, kí ni tuntun tó ń ṣẹlẹ̀ báyìí lásìkò yìí? Bàbá mi kọ́kọ́ lọ́n fọ̀run kẹ́ wọn, Alhaji Sikiru Ayinde Barrister. Ó ní àsìkò ní gbogbo nǹkan, tó bá kàn kó sáré gbámú kó yá mú lò kíá, torí pé àsìkò kò dúró dẹni kankan. Mo dúró de àkókò mi, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àsìkò tèmi Ọlọ́run ò jẹ́ kó fò mí ru. Àwọn ẹgbẹ́ mi eléré òṣèré orí ìtàgé tó ti lọ sílùú ọba, wọn ló ń ka àwọn tó wà níwájú mi àtàwọn tó wà lẹ́yìn mi àtàwọn tá a jọ jẹ́ déédéé. Ṣùgbọ́n mò ń sọ fọ́lọ́run pé ìwọ Ọlọ́run jẹ́ kí ìgbà náà yé kèmí náà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà náà ló yé kèmí náà, tèmi náà fi bá wọn darapọ̀ mẹ́ni tó ń lọ sí òkè òkun, tó fi di Gbatami ní South Africa, Gbatami ní Amẹ́ríkà, Gbatami ní London. Ní báyìí kí ni tuntun tí ó ń bọ̀ látọ̀dọ̀ yín? Tuntun tó ń bọ̀ ni wípé èmi ò nígbàgbọ́ pé iṣẹ́ eré orí ìtàgé nìkan ni a lè ṣe tá a fi lè fi ran ènìyàn lọ́wọ́ àbí la lè fi touch life. Nínú ìrìn àjò mi lọ sókè òkun, mo ti bá àwọn oríṣiríṣi èèyàn pàdé tó jẹ́ wípé ọmọ Nàìjíríà táwọn náà fẹ́ ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn lórílẹ̀‐èdè yìí, ṣùgbọ́n àti wálé ló jẹ́ ìnira. Àbí ta ni wọ́n fẹ́ fi nǹkan tó fẹ́ fi ràn yàn lọ́wọ́, ta ni wọ́n fẹ́ fi rán tí ó ṣòtítọ́. Ṣùgbọ́n nínú àwọn tí mo bá pàdé, wọ́n rí wípé nínú àwọn tá a ti ń bá pàdé olótìtọ́ díẹ̀ sì nìwọ nínú wọn. Torí náà nínú àwọn ètò tá a ti tò sílẹ̀ láti ṣe ohun gangan ni láti ran àwọn ènìyàn lọ́wọ́, láti mú ìṣẹ́ àti ìyà kúrò lọ́wọ́ ara ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, gẹ́gẹ́ bí ètò tó ń bọ̀ lọ́nà tá a pè ní people positive impact. People positive impact. Láti jẹ́ àpẹẹrẹ, láti jẹ́ ohun rere nínú ayé ọmọ ẹ̀dá ènìyàn. Tá bá ní ká wá wò ní méní méjì mẹ́ta, sinimá mi lè ti ṣe tó jẹ́ tí? Pẹ̀lú ògo Ọlọ́run àtìlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìgbàgbọ́ ni mí, ṣùgbọ́n ẹ̀sìn méjèèjì tọ́lọ́run ọba náà ní í ṣe. Mo ti ṣètò sinimá 12. Orúkọ wọn? Sinimá mi àkọ́kọ́ la pè àkọlé ẹ̀ ní Òjò Ayọ̀ ní ọdún 2004. Lẹ́yìn ìgbà yẹn ni mo ṣe Wọ́n Yọ̀ Sí, mo ṣe Èmi ni Rékàn, mo ṣe Èmi Lóyé, mo ṣe Rékàn mí, mo ṣe àìmọye sinimá tí mo ti ṣe tó jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò lè rántí, ṣùgbọ́n wọ́n á ti tó 12. Lẹ́yìn 12 tí wàá ṣe, ìjọ tiẹ̀ nìkan tẹ́ ń pò lọ́wọ́ àbẹ̀ tẹ́ ń pò papọ̀ báyìí?
yóò dáa fún yín olóòtú. Sinimá mi tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná fẹlifẹli ó ní mo pe àkọlé ẹ̀ ní Akíkúnmi. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni Akíkúnmi làkọlé ẹ̀. Lẹ́yìn Akíkúnmi a tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ oko iṣẹ́ tí a pe àkọlé yẹn ní Àgbẹ́kẹ̀lé mi. Àgbẹ́kẹ̀lé mi was shot in South Africa tá a fẹ́ wá parí ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjẹ́ tiẹ̀ láwọn alájí àkàn l'Amẹ́ríkà. Pẹ̀lú ògo Ọlọ́run ọba ayà l'Amẹ́ríkà ẹ mọ̀ pé ó ní sinimá tó bá rìnrìn àjò tí ó bá fi àpẹẹrẹ lélẹ̀ náà kì í ṣe ní sinimá. Àyà sinimá l'Amẹ́ríkà ní ọdún tó kọjá ṣùgbọ́n tí a sì gbé yẹn sí inú ẹgbẹ́ kan pé tọ́lọ́run bá ṣòwò gidi láti parí ẹ̀, ìyẹn la pe àkọlé ẹ̀ ní Adio Counselor. Adio Counselor was shot in Indianapolis ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà pẹ̀lú àtìlẹ́yìn àwọn olólùfẹ́ mi tí wọ́n ń gbé níbẹ̀. Ta ló kọ́ yín ṣe sinimá? Ìbéèrè ńlá nìyẹn. Ọba ni o, orúkọ tí àwọn òbí ọ̀gá mi máa ń pe ọ̀gá mi ni wọ́n ní Ọba. Ọ̀túnba Adébáyọ̀ Sàlámì Ìlọrin Àfọ̀njá Oníkùránì. Adébáyọ̀ Sàlámì aka Ọ̀gá Bello àwọn ló kọ́ mi iṣẹ́. Ẹ bá lọ́tọ́ ní mélòó lọ́dọ̀ wọn? Ọdún 5 gbáko ni mo lò lọ́dọ̀ Ọ̀gá Bello. Lọ́dún wo sí ọdún wo? Mo bẹ̀rẹ̀ pẹ̀lú Ọ̀gá Bello ní ọdún 1997 mo dẹ̀ ṣetán ní ọdún 2000 ó yẹ kí n ṣetán ọdún 2 péré làdéhùn wa ṣùgbọ́n nígbà tí ohun tí mo bọ́ lọ́wọ́ bá sọ tètè bọ́ sí àṣọ lọ́wọ́ bá wò pé àkókò tí ìtò tí mo fẹ́ máàkì rẹ́gísítà àti tiẹ̀ ni ìgbà tó yàtọ̀ lọ máàkì rẹ́gísítà ní ọdún 5 fi pé but nígbà tí mo bẹ̀rẹ̀ gangan lọ́dún 1997 ni mo bẹ̀rẹ̀ mo wá padà síbẹ̀ mo ṣe mọ̀ pé ká mọ̀ lọ ká mọ̀ bọ̀ ká mọ̀ tí mọ̀ bí torí dá wa sí ìgbà tí mo padà síbẹ̀ ní ọdún 1999 ni mo wá ṣẹ̀ṣẹ̀ wá fìdí múlẹ̀ mo wá ṣetán ní 2004 òun ló fi jọ́dún 5. Ìgbà tí a dípẹ́ bẹ̀rẹ̀ sinimá tí gangan báwo ló ṣe rọrùn sí? Ńgbà ọmọ bá ti kọ́ṣẹ́ tí ò ṣe sáǹsá tó sì ní gbá àlùbáríkà nítorí pé láti kọ́ṣẹ́ kéèyàn kọ́kọ́ yanjú kéèyàn ó sì wá gba àlùbáríkà kì í ṣiṣẹ́ kékeré torí pé mo ti gba àlùbáríkà látọ̀nù ọ̀gá mi látẹnu àwọn tó tún jẹ́ àwọn aṣíwájú nígbà tèmi náà máa bẹ̀rẹ̀ ti tèmi ó dàbí ìgbà tá a bá fi àkàrà jẹ̀kọ ni ó rọrùn gidi gan Ọlọ́run ọba jẹ́ ó rọrùn fún wa. Yàtọ̀ Ọ̀gá Bello ta làwọn tí ẹ tún lè pè láwòkọ́ṣe lóbìnrin ni olọ́kùnrin nídìí iṣẹ́ sinimá? Àwọn èèyàn wà o kì í ṣe lọ́jọ́ orí ṣùgbọ́n àwọn tí mo lè tún sọ pé tí wọ́n ràn mí lọ́wọ́ láti jẹ́ èèyàn nínú wọn mi nígbàgbé Lásùnre Èyíwùmí ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà. Mi ò ní gbàgbé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ Saheed ọmọ Balógun 007 James Bond ó jẹ́ kí n mọ̀ wípé my future is bright in theatre world. Èèyàn kan tó tún wá kọjá fìrí nínú ìrìn àjò ayé mi ọ̀rọ̀ ẹyọ kan péré ló sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹyọ kan yẹn mo dì í mú ó sì jẹ́ kí n jẹ́ èèyàn lónìí bó ṣe wù tó kéré sí mi lọ́jọ́ orí tó kéré sí mi náà nídìí iṣẹ́ eré orí ìtàgé ṣùgbọ́n ó ṣe gudugudu méje ọ̀rọ̀ ẹyọ kan yẹn make a point in my life òun ni Murphy Àfọlábí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́kùnrin kì í ṣàwọn tí mo lè gbàgbé láéláé. Ọ̀rọ̀ kan wo ló sọ bí ó tiẹ̀ lè wúlò fáwọn ẹlòmíì tó ń gbọ́ náà? Nígbà tí ọ̀nà dí gágá tí ọ̀nà dí gógó ó ní bọ̀dá Lekan ẹ fẹ́ ṣe sinimá yín ẹ lọ kówó yín dání bí n bá ti ń yaṣẹ́ mi àyà ti yín náà. Nígbà tó sọ̀rọ̀ yẹn ó rí ẹ̀kẹ́ tó rí ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ yìí kò sọ̀rọ̀ ẹ̀ torí pé ṣàṣà ní àkókò gàgàrà tó fẹ́ kí kékeré ó gbérí nídìí ìṣeré orí ìtàgé. Ṣùgbọ́n for him to open his mouth láti sọ̀rọ̀ eléyìí fún mi
ó lè má ní mínì sóhun ó dẹ̀ lè má ní mínì sọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n bó ti ṣe sọ ó ta méjì láti jẹ́ wípé n tó gbìyànjú àti sọ fún mi ni wípé ẹ gbìyànjú kẹ́ ẹ di ọmọkùnrin bó ṣe sọ̀rọ̀ yẹn mo dẹ̀ mú dání lórí ọ̀rọ̀ yẹn lèmi náà wá ṣàròlé lórí tí mo fi di ọmọkùnrin nídìí ìṣeré orí ìtàgé lónìí. kí wàá ní ọjọ́ iwájú iṣẹ́ sinimá ẹ̀yin bẹ̀rẹ̀ lánàá àwọn míì ti darapọ̀ mọ́ ilé ní kí lọ́jọ́ iwájú ẹ̀ kí lọ́jọ́ ọ̀la ẹ̀. ọjọ́ ọ̀la rẹ̀ yóò dà náà ni torí pé ńgbà tí wọ́n ó bí wa sílé ayé táwa bẹ̀rẹ̀ ní kékeré wọ́n ní ilé ayé tiẹ̀ ti wá bàjẹ́ àwa náà ń dàgbà a sì ń gbọ́ pé ilé ayé ti wá bàjẹ́ nígbà táwa náà tún dàgbà tán a tún sọ fáwọn tó ń bọ̀ lẹ́yìn pé ilé ayé ti wá bàjẹ́ nínú ilé ayé ìbàjẹ́ nínú ilé ayé ìbàjẹ́ náà ni gbogbo wa náà tún rí ṣe ní tó ń dáa fún wa tí a bá wá sọ pé iṣẹ́ sinimá ti bàjẹ́ tí a fi ń try láti discourage àwọn tó ń bọ̀ lẹ́yìn ni iṣẹ́ sinimá ò bàjẹ́ ètò láàní torí náà àwọn tó ń bọ̀ lẹ́yìn táwọn bá lè ní ètò lórí iṣẹ́ eré sinimá ọjọ́ ọ̀la tí wọn náà ò dáa. a ti gbọ́ pé ó láwọn awards kan tẹ́ bá wọn organize South Africa àtàwọn bòmíì kí ló kọ award yẹn kí ni position award náà lọ́dún yìí àbí lọ́dún tó ń bọ̀. award táwọn organize lórílẹ̀‐èdè South Africa là ń pè ní Tamvas Award Theatre Art Music Video African Awards. mo dá award yìí sílẹ̀ mo dá sílẹ̀ nítorí pé ìdí kan ṣoṣo tí àwọn èèyàn mọ̀ tí mo ṣe dá award yìí sílẹ̀ ìdí kan náà ni mo máa sọ lónìí mo dá sílẹ̀ nítorí àti ran àwọn tó wà lẹ́yìn kámẹ́rà àwọn people behind the camera lọ́wọ́ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ti ríra wọn bí ẹni pé kí làwọn já mọ́ nídìí iṣẹ́ ìgan torí pé àwọn ni ó sọ àwọn gbajúgbajà tẹ́ ń pè ní gbajúgbajà yẹn àwọn ló ń fi wọ́n hàn táwọn ò bá fi tí bá a ṣe wọn ò bá ṣe bá a la wọn tó yẹ ń rí tẹ́ ń pè ní gbajúgbajà wọn ò lè la ṣùgbọ́n àwọn gangan yìí náà la wá fìyà jẹ àwọn náà wá wò pé ó ti wá ń tó gẹ́jàre àwọn ò tiẹ̀ ṣe yẹn mọ́ bó bá jẹ́ pé túsìn làwọn máa ṣe káyé fi mọ àwọn náà àwọn rẹ́dì láti ṣe ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ tí wá fi iṣẹ́ náà lẹ̀tọ́ ti lọ wá nǹkan mi ṣe mo wá èmi wọn nígbà tẹ́mi wá wo títí mo wò pé ọ̀nà wo mo fi lè gbà ràn wọ́n lọ́wọ́ ẹni tá a bá pè ní makeup artist tí wọ́n wá tó ṣàdédé lórúkọ rẹ̀ pé wá lọ gbà wọ́ọ̀dù lórílẹ̀‐èdè South Africa definitely á wò pé so wọ́n tún rántí èmi náà àtẹ̀ramọ́ tó ń ṣe tó bá máa padà dé Amẹ́ríkà ló fẹ́ máa rò níwájú torí náà awọ́ọ̀dù yẹn ìdí tá a ṣe dá sílẹ̀ nìyẹn a ṣe ní 2016 a ṣe 2017 nígbà tó dọdún 2018 Ọlọ́run tún sọ pé ibi gíga la tún ń lọ mi ò sí nílé ńgbà náà mo wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà 2019 tí a tún gbìyànjú àti ṣe gbogbo wa la mọ̀ sí wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè South Africa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá a fẹ́ kó lọ gan wọ́n ti gba ìwé ìrìnnà wọ́n ti gba visa wọn ṣùgbọ́n gbà tá a rí wàhálà tó ń ṣẹlẹ̀ ó wá kúkú wá dáa ká ṣe sùúrù ká má bàa lọ tún wá ní afẹ́ ṣoore ká má ṣoore ríbi. kí ni ìdí ẹ̀ tó fi jẹ́ pé South Africa rẹ̀ ń lò kí ló fà á. ìdí tó ṣe jẹ́ pé South Africa ni mò ń lò ní pé ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìṣerere mi ní ọdún 2013 nígbà tèmi náà wá rí i pé Ọlọ́run kà mí mọ́ wọn àwọn tí ó wọkọ̀ òfurufú ọ̀pọ̀lọpọ̀ náà wà tí ń ronú pọ́jọ́ wo ló máa kà wọ́n náà bíi tèmi South Africa mo wá wò pé mo fẹ́ fi nǹkan kan lélẹ̀ ńbẹ̀ tí màá fi máa ṣèrántí ibẹ̀ yẹn ni mo ṣe bẹ̀rẹ̀ àwọ́ọ̀dù lórílẹ̀‐èdè South Africa ṣùgbọ́n bó ṣe wo Olúwa ló ń ṣọlá bọ́lọ́n bá tún wá sọ pé lọ́la ọlọ́la o London ló tún fẹ́ ká wọ́ọ̀dù tún ti ṣe é ṣe ká lèmi tí mo sọ fọ́lọ́n pé kò ní rí bẹ́ẹ̀. fáwọn olólùfẹ́ yẹn kí lè fẹ́ sọ fún wọn kábílẹ̀ kàdí ẹ̀. ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ máa wo sinimá wa ẹ má jẹ́ ayọ̀ máa lè ẹ má jẹ́ ata àṣà àti ìṣe wa ẹ má jẹ́ ata lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀ sọ pé mi ò fẹ́ràn àti máa wo eré Yorùbá eré Amẹ́ríkà ni mo fẹ́ máa wò eré Amẹ́ríkà tó ń wò sẹ́ni tó forí fọ́ jígí àbẹ́ni tó jábọ́ lórí òkè alájà mẹ́wàá ẹjọ́ ṣé yóò tún lè dìde mọ́ so torí náà ẹ jẹ́ ká máa wo sinimá ẹ̀yin olólùfẹ́ mi mo sọ fún yín wípé èmi Ọlámilékan Òjó èmi ò ní disappoint yín gbogbo tí mo jáde nílé agodo Gbatami
ọgbọ́n ìmọ̀ òye tọ́lọ́mọ bá ti pọ̀ síbẹ̀ lẹ́ẹ̀mọ̀ àríwó. Ẹ ṣé mo dúpẹ́. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o, etí tẹ́ sì fi ń gbọ́ mi ò ní di. Owó tẹ́ wà máa ná àbùsí ń tolókun àbùsí ń tọlọ́sàrà, owó ò ní wọn àyín. Ẹ ṣé mo dúpẹ́.